آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعين ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله. السلام عليكم ورحمة الله وبركاته. akínyìnkù jùmọ̀ tòní abiola ọba ilé ìtàtúkìlẹ̀ ní kọlọ́mà ṣe ní àṣemọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa orúkọ tèmi Dhikrullah Amuyosore akínyìnkà káàbọ̀ sí orí ètò wa àgbọ́yé Islam ibi tí a ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa àbí Ọlọ́run yìí tá a tún fẹ́ gbé ṣe lálẹ́ yìí tá a fẹ́ gbé yẹ̀wò àbí Ọlọ́run kọ́lọ́run jó jẹ́ ẹ̀rí gbè wá kó má jẹ́ ẹ̀rí takò wá. Olùbánisọ̀rọ̀ wa ó ti wà ní ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí ẹja ńlá la rí mú wá àbí Ọlọ́run bá kọ́lọ́run jọ ẹni yìí ni wọ́n ẹni ẹ̀yẹ ni wọ́n láwùjọ kọ́lọ́run má jọ jábọ́ láéláé la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Níta fẹ́ gbéyẹ̀wò ní àṣálẹ́ tòní ó bẹ́ èmi àtẹ̀yìn wí ní tí ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ni ká farabalẹ̀ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí a tó ṣíṣọ́ lójú tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ jẹ́ ká kọ́kọ́ dókè lọ́hùn náà ká lọ sí iléeṣẹ́ Blitz and Junus ní iléeṣẹ́ tí wọ́n ń ṣe Sure Clean àti gbogbo àwọn oríṣiríṣi ọṣẹ tá a bá padà dé a wá ṣíṣọ́ lójú ètò bismillah. What a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent. Happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò yìí àgbọ́yé Islam ibi tí a ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa ní àṣálẹ́ tòní tá fẹ́ gbéyẹ̀wò òun náà ni ètò ìsìnkú nínú ẹ̀sìn wa ètò ìsìnkú nínú Islam torí pé gbogbo wa tá wà lórílẹ̀ ayé lẹ́ni tó bá yá ẹbí àṣà àwọn kan wá ní pé ní ọgọ́rùn-ún ọdún sígbà tá wà yìí kò sẹ́ni tó tún máa bẹ ó ṣe é ṣe kébì máa bẹ ó ṣe é ṣe kẹ́yìn náà máa bẹ ṣùgbọ́n ó gbẹ jùlọ tó bá yá á kúrò ní orí ilẹ̀ so báwo la ṣe ń ṣe ètò ìsìnkú ṣùgbọ́n kí a tó bọ́ sí abala ètò ìsìnkú a fẹ́ kọ́kọ́ gbọ́ kí ni ìṣẹ̀mí wa tá wá ṣe láyé kí ló jámọ́ kí ló jẹ́ sí gan àbákọ̀ wá sáyé náà ni lẹ́yìn tá a bá ṣayé tán ká dẹ̀ kú gbogbo eléyìí ni wọ́n bá wa yànnàná àwọn tí wọ́n bá wa ṣe léyìí Naibul Imam ni wọ́n ní ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ Naibul Imam ní Ọba Síkírù Adétọ̀nà Mosque wọ́n tún wá jẹ́ Naibul Imam ní Mako Central Mosque Waterside àwọn stars wa Al-Imam Lukman Ọlárẹ̀wájú Ways. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam tullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí orí ètò yìí. Ẹ ṣé ń gọ́ta. Akíyín pé ẹkú àṣẹ ìdè. Ọlọ́run bá foríjì bàbá. Àmín. Ọlọ́run bá yọ́nú sí wọn. Àmín. A ṣe wọ́n lẹ́rù ta pè lọ́kẹ́. Àmín. Kò ní ṣe wọ́n lẹ́rù ta pè lọ́jẹ́ yẹn. Allahumma àmín. Àwọn náà tán fílẹ̀ Ọlọ́run ní dáa lámọ̀rí wa rú. Àmín ya Allah. Ẹ̀yin ò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Àmín ya Allah. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ètò tèmi Naam. ètò ìsìnkú nínú Islam ṣùgbọ́n a wò pé kí ló ń fa kú tí ò bá sáàyè kí ni Ọlọ́run torí ẹ̀ dá wa gan pé ká wá sórílẹ̀ ayé kí ni ó dá wa pé ká wá ṣe ó ṣeé ṣe kó má jẹ́ ká wá sáyé ó ti mọ̀ pé òun náà máa pa wá tẹ́lẹ̀ kí ló tó wá mú wa wá sáyé kí ni ìdí tọ́lọ́run ṣe dá wa sórílẹ̀ ayé bismillah.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أرجوكم ولهم وبا الحمد لله كاتي قالون كلبان أبو محمد صلى الله عليه وسلم أكي يا أستاذ وذكر الله مو يسوره tí wọ́n jẹ́ atọ́kùn ètò yìí ọlọ́mọṣẹ́ ìwà wà pẹ̀lú yín akí gbogbo àwọn òṣìṣẹ́ NTA ọlọ́mọṣẹ́ ìwà pẹ̀lú wa ìlànà àmàmì inshallah. Naam, ọ̀rọ̀ ìsìnkú nínú Islam ká tó kú àyè la máa kọ́kọ́ wà, àyè ní ṣíwájú ikú. Bẹ́ẹ̀ sì ni àwọn àfáà Lárúbáwá wọ́n ní al-ardu aw al-ayatu mazra'atul akhirah. Ilé ayé ó dà gẹ́gẹ́ bí ibi tí a ti ń gbin nǹkan tá a máa lọ ká lọ́rùn. Ilé ayé yìí a máa ti gbin nǹkan à ń dáko ni. So èrè ẹ̀ ọ̀run ló wà. So ìyìn tí a ń láti ṣe láyé yẹn ìyìn tọ́lọ́wọ́n bá dá wa sáyé fún. Nígbà tọ́lọ́wọ́n bá máa dá wa ó ní ìníjà ìlú fil ardi khalifa. Mo fẹ́ fi àwọn àrólé sórí ilẹ̀. Àrólé lọ́wọ́n bá fi wá ṣe lórí ilẹ̀. Kò dẹ̀ sí ni tí èèyàn bá máa fúnyàn ní nǹkan tí president bá máa yan minister á fún wọn ní portfolio wípé nǹkan báyìí o ibi báyìí la yàn ẹ́ sí nǹkan báyìí ló máa ṣojú ẹ̀. Nígbà tó náà ń dá wa sórí ilẹ̀ ó wá fún wa wa ma khalaqtul jinni wal insa illa liya'budun. Portfolio tó wá fún wa ní pé bá a ṣe ń lọ sórí ilẹ̀ ayé yìí o ẹ máa jẹ ẹ máa mu ẹ máa gbélé ayé ẹ máa fẹ́yàwó ẹ máa bímọ. Ṣùgbọ́n nǹkan kan máa wà tó máa jẹ́ kẹ́ máa rántí èmi Ọlọ́run Ọba òun náà ní ìbádà. Nítorí wípé kí a máa sin Ọlọ́run òun ló máa ń rè ṣèpọ̀ ọmọ èèyàn. Ẹranko náà ń fẹ́yàwó ń bímọ, ẹranko ń ṣègbésí ayé, ṣùgbọ́n ẹranko ò ní àwùjọ kan tá à ń pè ní ìjọsìn. So in tó yọ ọmọ èèyàn kúrò ní àwùjọ ẹranko òun náà ní pé èèyàn mọ Ọlọ́run, èèyàn dẹ̀ ń ṣe tọ́lọ́run Ọba. So dájúdájú in tá a wáyé wá ṣe òun náà ní wípé Ọlọ́run Ọba dá wa sílé ayé láti lè wá sin òun. Ọlọ́run tó wá sọ fún wa wípé wàlà tansa nasibaka mina dunya, tẹ́ ẹ bá wá dé ilé ayé ẹ bá gbàgbé ìpín yín láyé o. Ìpín yín òun náà ní pé iṣẹ́ tá a máa lọ jábọ̀ fún lọ́run àìṣe nínú kòtò fìdáwò lè ṣe fún wa, àdúrà ò lè ṣe fún wa, ọwọ́ ara wa la máa fi ṣe. Tá a bá ti gbàgbé ìpín wa yẹn láyé yẹn tó bá ti bọ́ ó ti bọ́ náà nìyẹn. So kò gbọ́dọ̀ bọ́ fún wa láyé. À ń láti ṣe iṣẹ́ yẹn à ń láti prepare torí pé ilé ayé la máa ti dáko ohun tá à ń lọ kó èrè ẹ̀ lọ́rùn. So ìyẹn ní ìwọ̀nba ní ṣókí. Ní abala àbí tí ẹ̀wẹ̀ pé tí èèyàn bá lè pín ẹ̀ títí láyé tí ò bá ti ẹ̀ wá tí ò jọra wọn, ṣé èèyàn lè kúkú tètè mú ẹ̀mí ẹ̀ kúkú ìpín ní ilé ayé. Ṣé ẹ rí gbogbo nǹkan pátápátá ọmọ èèyàn láyé yìí, nǹkan tí ó yẹ kí ọmọ èèyàn mọ̀ ni pé tó bá jí láàárọ̀ gbé ìka ọwọ́ ẹ̀ sókè báyìí kó wò ó wàá rí pé ìka yẹn ò dọ́gba bí Ọlọ́run bá ṣe ṣe. So ìpín oníkálukú láyé Ọlọ́run bá máa bù fún àwọn nǹkan púpọ̀, Ọlọ́run bá máa fún àwọn nǹkan ní average, Ọlọ́run bá máa fún àwọn nǹkan ní quarter, Ọlọ́run bá máa fún àwọn nǹkan ní lower. So bí Ọlọ́run bá ṣe máa pín nìyẹn. So nítorí wípé o wá lé ilé òòrìlé kọ́ o gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀ torí pé tó o bá gba ẹ̀mí yẹn ìyìn tó o máa lọ bá lọ́dọ̀ Ọlọ́run Ọba ó máa le jù yẹn lọ. So òun láti gbà ibi tí Ọlọ́run Ọba tò ẹ́ sí yẹn náà òun ni ìpín yẹn ní ilé ayé tóun láti gbà tó dẹ̀ ń láti tẹ̀lé. So tá a bá ti gba ìpín wa ní ilé ayé yẹn ní tọ́lọ́run Ọba fún wa yẹn òun náà ló ń jẹ́ à ń ṣe ti Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Ọmọ èèyàn gbọ́dọ̀ ronú láti ṣe nǹkan tó yàtọ̀ sí ti Ọlọ́run Ọba. Tí Ọlọ́run bá wa sọ pé àdàgbà àdògbò àpẹ́ láyé ikú wa dé, àwọn ọ̀nà wo là ń tọ̀ tí a fi ń ṣètò ìsìnkú Islam? Ẹ ṣeun atọ́kùn. Ṣe rí àkọ́kọ́ ni wípé kí a tó kú nǹkan kankan ló máa ń ṣíwájú. Yàtọ̀ sí wípé àwọn ikú tó máa ń wá lójijì, motor accident, àwọn accident generally. Bíbí kápẹ́ iléjó bẹ́ẹ̀ ni èèyàn sùn kò jí. Ṣùgbọ́n àwọn kan máa ń wà tó ṣe pé wọ́n ti kọ́kọ́ máa ń sick. Wọ́n á ṣàárẹ̀ kí wọ́n tó kú.
Islam láti ibẹ̀ yẹn ni Islam ti ń prepare òkú sílẹ̀. láti bí àárẹ̀. tí èèyàn wa bá ń ṣàárẹ̀ tá a ti wá ń wòye pé àárẹ̀ tẹ́ni yìí ń ṣe yìí ó ṣeé ṣe kí ẹni tó ń kó lọ. àwọn nǹkan àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe ni wípé wáàsí la máa kọ́kọ́ máa ṣe fún un. tó bá jẹ́ ẹni Ọlọ́run a máa bá a sọ̀rọ̀. a ò ní sọ fún un wípé sọ pé la ilaha illallah. ọ̀rọ̀ a máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú ẹ̀. nígbà tó bá yìí lè sọ̀rọ̀ gbólóhùn la ilaha illallah yẹn a máa ti wọ ẹnu ẹ̀. so a máa wí. àwa wa máa ṣàdúà fún wípé ẹni wa yìí Ọlọ́run ọba o ìnira tí ń bẹ níbi pé o fẹ́ gbẹ̀mí bá wa mú kúrò fún. so àwọn nǹkan wọ̀nyí la máa kọ́kọ́ máa ṣe ìyẹn la Nabi sallallahu alaihi wasallam sọ pé lakinu mautakum la ilaha illallah. ẹ máa dọ́gbọ́n máa kì í bọ ẹnu àwọn ẹni yín tẹ́ ẹ bá mọ̀ pé ó fẹ́ jáde láyé gbólóhùn la ilaha illallah. àyà kan tó wá wà ẹlòmíì máa struggle á dẹ̀ rí pé pains yẹn pọ̀ ẹ̀mí ò já bọ́ lára ẹ̀. ìyẹn la Nabi sallallahu alaihi wasallam ó wá ní ipe ikra'u li mautakum Yasin. ẹni tá a bá rí pé ẹni yìí ìnira yìí pọ̀ ó dẹ̀ ń struggle Ànábì ní kàkà suratu Yasin kàkà fún kì í ṣe pé ńgbà tó bá kú tán ṣùgbọ́n ńgbà tó bá ń pa ọ̀ka kú òun náà ni. so àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ òun náà ni eléyìí. náà tí òkú wa bá wa kú kí ni àwọn nǹkan tí à ń láti ṣe. nínú Islam tí òkú bá kú a ní àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé tagmidul ayn ojú nítorí pé tí ẹ̀mí bá fẹ́ jáde nínú ara Rasulullah sallallahu alaihi wasallam sọ fún wa pé ojú máa ń tẹ̀lé ẹ̀mí yẹn lọ ni ó máa wo ẹ̀mí bí ó ṣe ń lọ bí ẹ̀mí yẹn ṣe ń jáde lọ nínú ara ìyẹn á fi máa ń la ojú sílẹ̀. so ojú yẹn tó wá làálẹ̀ yẹn nǹkan àkọ́kọ́ tá a máa ṣe ni pé à á fọwọ́ bọ ojú yẹn wálẹ̀. tá a bá ti bọ́ ojú yẹn wálẹ̀ ṣe mọ̀ wípé ẹnu náà máa ń làálẹ̀ ńgbà míì. nínú ètò Islam àwa wá nǹkan kankan bóyá bíi aṣọ àbí kí a wá okùn tí kìí ṣokùn tó le àwa fi so jọ èyí ẹnu ẹ̀ àá fi so papọ̀ kí ó lè padé kí ẹnu yẹn kó má làálẹ̀ torí pé tí ẹnu bá làálẹ̀ ńgbà míì ṣe mọ̀ bó ṣe máa look kò ní dáa. ẹlẹ́ẹ̀kẹta àwa òrí àwa bẹ̀rẹ̀ sí tò gbogbo ara ẹ̀ nítorí pé bí ẹ̀mí bá ṣe jábọ́ nínú ara máa tutù tí ara bá ti ń tutù á steve ó máa gan tí ara yẹn bá dẹ̀ gan kò ní rọrùn fún àwọn tó bá fẹ́ wẹ̀ ẹ́ àbí wọ́n fẹ́ máa dì í wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ so àwa fi òrí yìí bí ẹni màsáàjì ara ẹ̀ àá fi òrí yẹn sí gbogbo ara ẹ̀ tá a bá ti ṣe yẹn tán àwa wá aṣọ tó mọ́ ọ̀pọ̀lọpọ̀ tí èèyàn bá débi tí òkú èmi ti kú aṣọ tẹ́ ẹ máa bá lára ẹ̀ àwọn aṣọ tó ṣe pé kò nítumọ̀ aṣọ tó mọ́ àwa fi bò ó ṣe é rí ní àwọn research àwọn Yorùbá tẹ́ ẹ bá dé àwọn ibì kan ẹ máa rí tí wọ́n máa bu iyọ̀ sínú ike àbí abọ́ wọn á gbé sí ikùn ẹ̀ ṣe rí èyí tó dáa jù òun ni kí a wá nǹkan kankan tó heavy tó wúwo díẹ̀ ká wá yí láṣọ ká wá fi sí orí ikùn ẹ̀ ká fi sórí ikùn ẹ̀ ká wá fi aṣọ ká fi bò ó mọ́ ṣe rí bá a ṣe gbé nǹkan yẹn sí orí ikùn ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan tó ṣẹ́kù nínú a máa jáde ní ojú ara ẹ̀ a máa ṣàn jáde títí tí a máa fi ṣètò pé a fẹ́ wẹ̀ ẹ́ so nǹkan tó heavy yẹn so kò ní jẹ́ kí ikùn ẹ̀ kó wú so kò dẹ̀ ní jẹ́ kí àwọn nǹkan kankan kó gbè sínú ikùn so àwọn nǹkan yìí á jáde so tá a bá ti wá rẹ́dì láti wẹ̀ ẹ́ so ìyẹn ṣẹ́rí kó tó débi ibẹ̀ yẹn tí òkú yẹn bá ti kú ṣẹ́rí gbólóhùn tí a máa ń sọ inna lillahi wa inna ilayhi raji'un kì í ṣòkú nìkan là ń sọ fún tí nǹkan èèyàn bá mú nǹkan lọ́wọ́ nǹkan yẹn jábọ́ ó dẹ̀ fọ́ inna lillahi wa inna ilayhi raji'un ní ọmọ kẹyìn dání bẹ́ẹ̀ kò gbẹ̀yìn ẹ̀ dẹ̀ jábọ́ ó dẹ̀ jábọ́ ó dẹ̀ fọ́ inna lillahi wa inna ilayhi raji'un ṣùgbọ́n lásìkò yẹn náà tí a bá ti wá rí pé ẹni yìí ti lọ àá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un so ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ ẹ̀ náà là á padà sí tá a bá ti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àá wá pèsè ẹni yìí
tó bá rọrùn níbi tí a gbé sí a jẹ́ kí ojú ẹ̀ kó wà ní kíbla yẹn ni wípé a gbé bá a ṣe máa gbé ni pé a kọ ẹsẹ̀ sí kíbla báyìí a kọ ẹsẹ̀ a wà ní kíbla ojú ẹ̀ a wá fi nǹkan rè sí ẹ̀ a dàbí pé ó kọjú sí kíbla kì í ṣe pé a máa dẹ ẹ̀gbẹ́ ẹ̀ sí torí pé a ti ìsìn so bá a ṣe máa place ẹ̀ tó bá rọrùn bẹ́ẹ̀. ká tó bọ́ sí àsìkò tá a fẹ́ wẹ òkú mo fẹ́ ka dókè lọ́hùn ká gbọ́n tán ní fún wa tàbá padà dé a wàá ṣẹ̀ wá bọ́ sí báwo gan-an ni a ṣe ń wẹ òkú wa nínú Islam ẹ jẹ́ ká dókè lọ́hùn nílé iṣẹ́ Blitz and Junos ká gbọ́n tán ní fún wa náà. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò yìí ètò wa àgbọ́yé Islam ibi tí a ti ń bá àwọn ìmáàmù wa sọ̀rọ̀ tí wọ́n jẹ́ nọ́ìbùlù ìmáàmù wa ní Ọba Síkírù Adétọ̀nà Central Mosque ní Ìgbẹ̀bà bákan náà tí wọ́n tún jẹ́ nọ́ìbùlù ìmáàmù ní Mako Central Mosque ní Waterside ní Ogun State níbí àwọn stars wa Al-Imam Lukman Ọlánrewájú Wais àwọn ló ti ń dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò ìsìnkú nínú Islam stars báwo gan làwa ṣe wá ń sin òkú nínú Islam ntí Islam ò fẹ́ náà. lẹ́yìn ìgbà tí a ti ṣe gbogbo àwọn nǹkan tá a máa ṣe yẹn òkú wíwẹ̀ à ń láti wẹ òkú wa nítorí pé ká wẹ òkú ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni. Alhamdulillah. So bí a ṣe ń tọ́jú alààyè àbí bí alààyè ṣe ń tọ́jú ara ẹ̀ nígbà tó wà láàyè náà la ṣe máa tọ́jú ẹ̀ nígbà tó bá kú. So à wẹ òkú wa gbogbo àwọn nǹkan tá à ń láti provide alákọ̀ọ́kọ́ ni wípé nínú àwọn nǹkan tó dáa jù àwọn tó bá súnmọ́ òkú ló yẹ kó wẹ òkú tó bá kú àwọn tó bá súnmọ́ Yorùbá náà parí ẹ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní a kì í fara pamọ́ fún ẹni tí ó wẹ ni nígbà tí a bá kú so ẹni tó close relative ló lẹ́tọ̀ọ́ láti wẹ̀ kì í ṣe iṣẹ́ àfáà Allahu Akbar. kì í ṣiṣẹ́ àfáà tí ẹ bá dẹ̀ wá fẹ́ sọ pé kí ẹ pẹ́ pe àfáà ṣe mọ̀ pé ẹ ti employ professional in tó pọ̀lọpọ̀ wa ò mọ̀ ní wípé ibi tó yẹ ká ti máa gba owó a kì í fojú owó síbẹ̀ ibi tí ò yẹ ká ti béèrè owó la máa ń béèrè owó now o fẹ́ pè mí as a professional láti wá bá ẹ wẹ òkú tìyẹ tó yẹ kó o wẹ̀ now you have to pay me. Allahu Akbar. Allahu Akbar. nítorí pé o fẹ́ employ mi láti ṣiṣẹ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kí wọ́n lè pè wá síbi ọjọ́ méje ọjọ́ whatever la ṣe máa sáré láti lọ wẹ òkú olókù láì ní mọ right. Allahu Akbar. So ìyẹn bẹ́ẹ̀ ọkùnrin ló ní láti wẹ ọkùnrin obìnrin ló ní láti wẹ obìnrin tí ìyàwó bá kú ọkọ ẹ̀ lè wẹ̀ tí ọkọ bá kú ìyàwó ẹ̀ lè wẹ̀ so àti àwọn bẹ́ẹ̀. tí ọmọ bá kú tó jẹ́ ọmọ obìnrin tí ò ní ìyá láyé bàbá ẹ̀ ńkọ́ tó dẹ̀ ti bàlágà. náà bàbá ń láti wá obìnrin láti bá a ṣe ètò irú ẹ̀. bó bá tẹ̀ jẹ́ pé bàbá náà ló kú tí ọmọkùnrin bẹ́ẹ̀ ni tí ìyá dẹ̀ ṣì wà láyé ìyá náà ń láti wá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àgbọ́yé. so àwọn nǹkan tá a máa wá òun náà ni wípé a ń láti wá glove ìbọ̀wọ́ ọṣẹ kọ̀ọ̀kan omi tó lọ́wọ́rọ́ àti ewé kan tí wọ́n ń pè ní ewé efinrin saint leaf àbí kí a wá káfrà pẹlẹbẹ yẹn a máa rún sínú omi àbí ewé kan tí wọ́n ń pè ní habatu sauda powder so a lè dá sínú omi yẹn a fi wẹ ara òkú yìí lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta láti lè fọ̀ mọ́ ká tó ṣe yẹn gbogbo ojú ara ẹ̀ a máa ṣàn a máa make sure pé a ṣàn gbogbo ẹ̀gbin ó kúrò ńbẹ̀ tá a bá ti ṣe léyìí a tún wá lo ordinary water
láti fi ṣan ṣe mọ̀ pé èyí tá a kọ́kọ́ lò yẹn a ti fi nǹkan sínú omi yẹn láti fi ṣe ara ẹ̀ tá a bá wá ṣe tán a wá ṣe àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan ghaslul mayyit nìyẹn ìyẹn là ń pè ní ìwẹ̀ òkú àlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan yìí òun la máa ṣe fún a ṣe àlùwàlá bá a ṣe ń ṣàlùwàlá yẹn lẹ́yọ kọ̀ọ̀kan a ṣe dé ẹsẹ̀ a ṣe ọ̀tún òsì so a wá da omi yẹn sí orí ẹ̀ a kọ́kọ́ fọ ẹ̀gbẹ́ ọ̀tún désàlẹ̀ a tún dà á fọ ẹ̀gbẹ́ òsì désàlẹ̀ a wá yí a tún fọ ẹ̀yìn ẹ̀ dé ìsàlẹ̀ gbogbo tá à ń ṣe yìí ìhòòhò ẹ̀ àwa tá à ń wẹ̀ ò gbọ́dọ̀ rí o. Allahu Akbar. láti fi nǹkan sí ojú ara ẹ̀ torí pé à ń láti a fẹ́ bà àṣírí ẹ̀ ni kì í ṣe pé a fẹ́ tú àṣírí ẹ̀ ìyẹn ni Yorùbá fi sọ pé à ń bà àṣírí òkú à fi aṣọ pélébé sí ojú ara ẹ̀ aṣọ pélébé yẹn lẹ́yìn ìgbà tí a bá ti ṣe gbogbo ilé tán fún ọkùnrin àtobìnrin náà tí àwọn obìnrin náà fẹ́ wẹ̀ wọ́n láti ṣe bẹ́ẹ̀ wọ́n láti fi aṣọ sára ẹ̀ Islam ò gbà wá láàyè pé kí ọkùnrin ó wo ìhòòhò ọkùnrin ẹgbẹ́ kò dẹ̀ gba obìnrin náà láàyè kó máa wo ìhòòhò obìnrin ẹgbẹ́ ẹ̀ nítorí pé ńgbà tí ṣe ti rí nǹkan tí Islam ṣe guide against nǹkan tá à ń pè ní lesbian gbogbo àwọn nǹkan tí à ń pè ní nǹkan tí ò tọ́ Islam ó ti fún wa ní ààlà nípa ẹ̀ so tá a bá ti wá ṣe léyìí àmọ́ para ẹ̀ àlò tó wẹ̀ aṣọ mẹ́ta la fi ń di ọkùnrin aṣọ márùn-ún là ń lò láti fi di obìnrin na so mẹ́ta fún ọkùnrin márùn fún obìnrin báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ aṣọ márùn tí ọkùnrin yìí à ń pè kàn ní kọmíìs yẹn ó dàbí apron ni àìrán aṣọ òkú a kàn máa gbé pẹ̀lú ògùn Ọlọ́run practical máa padà wá sáyé a gbé sí ọ̀nà méjì báyìí a gé lórí orí ẹ̀yìn la máa gbé wọ̀ tá a bá ti gbé wọ̀ izar so lẹ́yìn ìgbà yẹn ó wá ṣẹ̀ṣẹ̀ wá kan nígbà tá a bá ti gbé yẹn wọ̀ á dé ibi á sọ̀kalẹ̀ orúnkún ẹ̀ sí ìsàlẹ̀ ó wá kù aṣọ méjì tí àkọ́kọ́ fi wé ìyẹn ní alikafinu tekfinu alimayet èyí tá à ń pè ní shrouding so àáfiwé àátúmú ẹlẹ́ẹ̀kejì tó wà nísàlẹ̀ yẹn àáfiwé bí aṣọ ọkùnrin bó ṣe máa pé mẹ́ta nìyẹn tí obìnrin márùn. ṣé kẹ́tọ́ lọ́mọ aṣọ yẹn ṣé ó ní láti jẹ́ aṣọ kan pàtàkì. aṣọ funfun ló ń láti jẹ́ aṣọ funfun ló ń láti jẹ́ tí ò gbọ́dọ̀ wọ́n jù aṣọ tó ṣe pé aṣọ tí everybody tó lè avoid ni òun náà tó lè afford òun náà ni à ń láti lò tí kì í ṣe pé aṣọ tí ó ṣe pé olówó nìkan ni ó ní agbára ẹ̀ so aṣọtóbìnrin márùn a máa lo izar khimar a ṣẹ̀ṣẹ̀ tó wá lo zerwal inshallah so ńgbà tí practical yẹn bá máa wáyé a padà ṣe khimar yẹn gbogbo obìnrin tí wọ́n ní kó borí láyé tí ò borí yóò padà lo ìmáàrù à á lo kọ̀míìsì náà fóun náà à á wọ aṣọ kan tí ó máa wọ̀ débi orúnkún à á wá lo ìró fún òun torí pé obìnrin láti mú rẹ̀ pé inner garment tí obìnrin tí wọ́n ń wọ̀ láyé kan tó gbé outer sí a máa lò fún wọn nígbà tó bá kú náà lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá kan méjì tá a máa fi yí wọn so kí Ọlọ́run bá kí ó gbà ní ìbádà fún wa. náà lẹ́yìn tá a bá yí wọn tán láṣẹ wa gbé wọn lọ sí ìtẹ́ ká tó lọ sí tẹ́ ṣó ṣeé ṣe ká kírun sí wọn lára ní ilé ká tó lọ sí tẹ́. náà torí àsìkò náà ni mò ń wò á ń láti kírun sí wọn lára torí pé gbogbo eléyìí nígbà tá a bá ṣe eléyìí tán èèyàn lè di òkú kó ṣí ojú ẹ̀ sílẹ̀ tá a bá tí ì lọ kírun sí lára òkú Islam a lè dì í tán báyìí ká tẹ sórí bẹ́ẹ̀dì kí ojú ẹ̀ wà ní ṣíṣí kí àwọn tó wọlé kan máa rí kò sí nǹkan tó burú mbẹ̀ tó bá tásìkò tí a fẹ́ lọ kírun sí lára ká wá kọ́va gbogbo ẹ̀ tá a bá dẹ̀ fẹ́ lọ kírun àgbè sí iwájú bí ọkùnrin bí wọ́n ṣe máa dúró ní ọ̀dọ̀ ọkùnrin ó yàtọ̀ sí bí a ṣe máa dúró ní ọ̀dọ̀ obìnrin tí ìmáàmù ṣe máa dúró bí ìmáàmù ṣe máa dúró ìmáàmù á dúró sí àárín lọ́dọ̀ obìnrin á dúró síbi orí ní ọ̀dọ̀ ọkùnrin. torí pé lèyìn máa tún dàrú. ó máa ń dàrú. wọ́n á kírun sí lára kábàrà mẹ́rin
alákọ̀ọ́kọ́ fatiha, ẹlẹ́ẹ̀kejì sọ̀láàtì ibrahimiya, ẹlẹ́ẹ̀kẹta wọn á ṣe àdúrà fún òkú, ẹlẹ́ẹ̀kẹrin á ṣàdúrà fún ara wa pé ọlọ́run o à ń kírun sẹ́ni lára ìwọ ló mọ̀ jù wá lọ má jà kó fìtínà lẹ́yìn ìgbà eléyìí so lẹ́yìn ìgbà yẹn làá ṣe wá gbé lọ sí itẹ́ so kí ọlọ́run bá kó gbà ní ìbádà. kọ́lọ́run gbà ní ìbádà fún wa tẹ́sí ń sọ yẹn ọlọ́run gbà wá lẹ́rú ìjọ kan náà ló máa jẹ́jọ́ kan nígbà tó wá sáyé ò mẹ́ni tó wẹ̀ ẹ́ nígbà tó máa lọ ò ní mẹ́ni tó máa wẹ̀ ẹ́ ó bá kọ àkọọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá kú sí tòsí ibi táwọn alákọọ́lẹ̀ bá wà ló wá rí wọn pé àwọn náà ni wọ́n ti kọ àkọọ́lẹ̀ fún bàbá kí bàbá ńlá lọ́lọ́ ń jẹ́ kí gbogbo wa tán rí àdúgbò lọ́wọ́ ìmọ̀ọ́mù wa nítorí pé a gbọ́dọ̀ ṣe practical intern sọ yìí a gbọ́dọ̀ ṣàfihàn ó ṣeé ṣe kí àwọn tó ń gbọ́ wa lé kọ́ fẹ́ wò pé báwo gan-an ló ṣe gbọ́dọ̀ rí pẹ̀lú ògo Ọlọ́run àti sọ láàrin ara wa àmọ́jọ́ táwa tó wá gbogbo ń tọ́ka kalẹ̀ fún wa yìí wọ́n á wá ṣe ní practical fún wa àbí Ọlọ́run bá kọ́lọ́ má sọ pé òkú ló ń sọ̀rọ̀ lọ́rẹ̀ mi wá sí dáadáa jẹ́ ká rí dáadáa ṣe lórílẹ̀ ayé iléeṣẹ́ Blitz and Julius wọ́n ní kí a fún ní ọṣẹ yìí lára àwọn ọṣẹ tí wọ́n ń ṣe nínú onírànràn ọṣẹ ẹ má bínú sí wa. iléeṣẹ́ yìí ò ní jóná aṣọ funfun aṣọ àlà ni aṣọ ọṣẹ yìí ò ní báṣọ jẹ́ a máa tún aṣọ ṣe. àmín jazakumullahu khairan. a bá fi lè ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ọ́mù wa pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àtà bá pè wọ́n náà lọ́ máa ń jẹ́ wa àbí Ọlọ́run ní kọ́ wọn gbogbo ibi tí wọ́n ga ìjọ ṣubú ń bẹ̀ jazakumullahu khairan ọ̀rọ̀fáàná gbogbo kánú àríyá. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún padà wá pẹ̀lú àkọ́tún ètò pẹ̀lú ògo Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا